ṣe fẹ́ kó máa lọ àbí kó dúró Mr. Ọláníyì. ẹni tí ẹdí mo dúró ẹjọ́ lápẹ́ ẹdí mo dúró o àyà sẹ́rí àwọn tí wọ́n bá ń ṣe tafsir Quran lóòótọ́ mi ò mọ tafsir yẹn ẹ tún ìfẹ́ sọ nǹkan mi àwọn wo ní tẹ́bá wo ń ta bàrákà Quran yẹn lásán wọ́n ní kó lè ba àyè yín àwọn wo ló ń sọ ẹni àgbègbè yín ló máa wí àtúwà lọ kà ẹni sùúrù àwọn wo ló ní ẹ má máa fira yín sí kí ni yóò kàn mọ́ Yorùbá nǹkan tí yóò bá mọ̀ nílò láti máa ṣàgídí sí mú wa pẹ̀lú yín. Ọlọ́run bá mi dó tì yín. So Big Joe ó ní Quran nìkan táwọn Muslim máa ń sábà sọ Big Joe mo fẹ́ kẹ́ bá wọn ṣí Quran 34:28 ẹni sùúrù. ẹni kí mo sí Quran chapter 2:23. Big Joe ẹni sùúrù ẹ bá wọn ṣí 34:28 ìyẹn làwọn Muslim máa ń sábà sọ jù ẹ bá wọn ṣí. Wama arsalinaka illa kafatan linnasi basiran wa nasiran walakin akisara nasi la ya'lamun. So ẹ kà ní English kàkà fún gbogbo èèyàn àwọn máa láìkì àwọn Muslim yìí bíbẹ̀ ló máa ń mú wá ẹni sùúrù no ẹ jẹ́ ká tu ẹ má ṣe yọ̀nà àwọn Muslim yìí bíbẹ̀ ló máa ń mú wá fọ́wọ́n èèyàn wọ ẹ máa wọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń bẹ ó yẹ ẹ̀ka àfàṣẹ̀dá ní English. And we have sent you except. Muhammad lọ sọ wọ́n ní a ti rán ẹ àyàfi wọ́n ní wọ́n ti rán Muhammadu sí gbogbo ayé ẹ máa wo ẹ̀ka lọ. To mankind. So all mankind please wọ́n ti rán Muhammadu sí gbogbo ayé ẹ máa wo. As a bringer of good thing. Wọ́n ní kó mú ìròyìn rere wá fún àwọn ọmọ aráyé ẹ máa wo. And a warner. Kó dẹ̀ ṣe kìlọ̀ fún wọn. But most of the people do not know. Púpọ̀ náà àwọn èèyàn yìí wọn wàá mọ̀ so ẹ wá sọ pé ibo ni gbogbo àwọn ayé tó ń sọ yẹn máa wọ̀ wọ́n ibi tí mo fẹ́ kẹ́ lò táwọn Muslim bá ti pàdé Muslim ń ta ẹ máa wò wọ́n o so àfáàṣọlá ẹ wá tẹ̀sí pẹ̀lú tẹ̀sí kó wá gbé jáde kẹwàá rí nǹkan kẹwàá rí idán tó ṣẹlẹ̀ ńbẹ̀ so mo fi máa ń fọwọ́n yẹn lápẹẹrẹ pé ó dàbí pé táwa bá ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ti bá ní gbogbo ayé o Yorùbá máa lọ lọ́la o ṣé mò ń bá North Korea sọ̀rọ̀ ṣé mò ń bá China sọ̀rọ̀ àwa Yorùbá náà mò ń bá sọ̀rọ̀ so ẹ máa ráṣìírí nǹkan yẹn ń sìn tó bá ti gbé Quran nìkan fún yẹn má bá wọn jiyàn yẹn kan tẹ̀ pẹ̀lú àlàyé ẹ máa rá láàyè yẹn lẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀ yẹn wọ́n máa ṣàlàyé ẹ̀ dáadáa pé ilẹ̀ Mẹ́kà ló ń sọ o Medina ló ń sọ o Saudi Arabia ló ń sọ o ẹni sùn ẹ jẹ́ ká fi hàn àwọn èèyàn. èmi fẹ́ lọ sùn tó bá ti dọ̀la ok bẹ́ẹ̀ ni ìyá ọmọdé wà lọ́la bàbá. ìmọ̀lẹ́ bí túbọ̀ yìí bàbá olówó. ìyá Ọlọ́run àjíwá rẹ̀ no ibẹ̀hún náà ni wọ́n rán sí gbogbo ayé mo ti ṣèbí tí yín náà mo ṣe. èmi ló yẹ kí n túbọ̀ yẹn fúnra mi. àti yín mo ṣe gbogbo ayé lọ́rùn sí i àbí ṣé wọ́n rán sí gbogbo ayé mọ́ ni. tún mo ti fẹ́ tu olówó Èkó èmi ló yẹ kí n tún kàn fúnra mi. ṣé wọ́n tún rán sí gbogbo ayé mọ́ ṣe bí nǹkan tẹ́ fẹ́ lò nìyẹn tún gbà. no èmi ló yẹ kí n túbọ̀ yẹn fúnra mi. kò sí nǹkan tá a lè fi tẹ́ ẹ̀wọ̀n àfa lọ́rùn ọ̀gá ọ̀ tó àfa ṣàlàyé gbé sí pẹ̀lú tẹ̀sí ìpínlẹ̀ ká fún gbogbo yìí. tuntun tẹ́yẹ fẹ́ tu yẹ ṣó yàtọ̀ sí English tó ń gbé síta ni tó ń gbé síbẹ̀ ni. ó yàtọ̀ sí nǹkan táwọn tún náà. náà èṣù bí ẹ mọ̀ kọ́tà fẹ́ tú èṣù bí. kẹ́yìn lè fi tútù tí kẹ́yìn lè fi tọwọ́ bọ̀ wá lórí àbí kẹ́yìn wá brain wash wá pẹ̀lú tọwọ́ sí. no èṣù bí ẹ mọ̀ àfa yẹn mọ̀ nǹkan tó ń ṣe so nǹkan tó fẹ́ lò náà ni pé wọ́n rán sí gbogbo ayé àdé ti kàbẹ̀ jáde ẹ tẹ́ pẹ̀lú tẹ̀sí Big Joe yìí náà lè gbé jáde lọ́dọ̀ yín 34:28 yẹn pẹ̀lú tẹ̀sí ó máa gbé jáde ms ti sùn ibẹ̀ yẹn ẹ máa rí pé wọ́n kọ́ pé fún Mẹ́kà ni ẹ bó ṣe ṣòro kí ní lọ́dọ̀ yín green ẹ kàn tẹ 34:28. olówó Èkó. ok 33 ni mo tẹ 34:28 ó máa gbé jáde Big Joe yẹ kọ́dọ̀ yín yẹn fast náà. ń bọ̀. olóyìnbó kan ní Muhammadu Adalu Ọlọ́run ẹni tí ó bá farabalẹ̀ lọ kọ́ wọn kínní àwọn àfáà kan máa sọ fún yín náà kan máa wò ní pé gbogbo ayé kọ́ ló ń sọ ok olówó Èkó. mo wà pẹ̀lú ẹ jọ ẹ Mr. Adeleke asap sharp 34:28 pẹ̀lú tẹ̀sí ìfihàn. láti rí àbí. no ẹyẹ máa wá ẹni tó bá kọ́ rí wọ́n máa tún mo fẹ́ kọ́ gbé síta kí gbogbo ayé rí ni ẹni sùúrù rẹ̀ ní sùúrù. bí ẹ ṣe tún yẹ kọ́ ló ń ṣe lẹ́sìn. ó ní mo ti rí. ok ó yá ẹ bọ́ sí kó tóbi. Mr. Adeleke tẹ́yìn náà bá rí ẹ jẹ́ ká mọ̀ ó yẹ ẹ jẹ́ ká kà. that you have been sent you have been sent. wọ́n ní wọ́n ti rán wọ Muhammadu. as a prophet. gẹ́gẹ́ bí òjíṣẹ́. for the people of this city. fún àwọn ará ìlú yìí. or this country. or sí ìlú yìí. or this age alone. ṣé ń gbọ́ àbí fún agbègbè yìí nìkan. entire world kọ́.
entry kọ the whole continent ni. But you read. Oh yeah. Okay, ó yẹ ká Mr. And we have Ṣubí yẹn sent jẹ́ fún wọn. Ẹ jẹ́ and kó we máa have ṣe pé wọn sent lọ́lẹ̀ nu as wọn. thee. So And a we ti have rán sent as thee. o O Muhammad, ìyẹn Muhammadu òjíṣẹ́ serve as a bringers of good tidings. kó jẹ́ ẹni tó máa mú ìròyìn rere wá fún wọn, iṣẹ́ rere wá fún wọn. Paradise for those who believe in Allah and honor. Àlùjọ́nà fún àwọn tó gbàgbọ́ nínú Allah àti ìkìlọ̀ tó mú wá. From the fire or for the fire for those who disbelieve in him. Iná fún àwọn tí ó gbàgbọ́ nínú rẹ̀. Unto all mankind. Sí gbogbo ènìyàn ẹ máa gbọ́ o. To the jinn and human beings. Àti àlùjọ́nà àti àwọn ènìyàn. But most of mankind, the people of Mecca. So ṣé ẹ gbọ́ o, bọ̀ púpọ̀ àwọn èèyàn nílùú Mẹ́kà. Know not this not believe in it. Wọn ò mọ̀ wọn ọ̀dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀. So tẹ bá pàdé àwọn àfa tó bá ti mú ìgbẹ́lẹ̀ fún yín pé mankind ẹ má bá wọn pariwo ẹ lọ ka Quran pẹ̀lú àwọn nǹkan tí wọ́n fi ṣàlàyé ẹ̀ wọn bá yín ẹ lè tún káyìí tó tẹ̀lé Al-Jalalay kí gbogbo ayé lè fi mọ̀ pé ìwé wọn là ń kà fún wọn tó bá ti pàdé yín pé gbogbo ayé ni là ń bà lọ́ múlẹ̀ fún yín ó yẹ ká. And we did not send except to all kaftar as a circumstance qualifier. Wọ́n ní àrùn sí àwọn kan wọ́n pè kaftar àbí ó ṣàṣọ gbogbo ẹ̀ tí ò tó sójú ẹ̀ ó yá. Mankind and is made to precede. Fún gbogbo èèyàn tí wọ́n jẹ́. Because of this importance attached to it of mankind. Nítorí pé ó ṣe nǹkan pàtàkì fún àwọn ènìyàn. Both as a bearer of good tidings to believers. Fún gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ tó ń ṣiṣẹ́ dáadáa. Of paradise and a wonder to the disbeliever of chastisement. Àlùjọ́nà fún àwọn tí wọ́n ṣèkìlọ̀ fún àti àwọn tí wọ́n gbàgbọ́. But most people such as disbeliever of Mecca. Àwọn tí aláìgbàgbọ́ yẹn àwọn ará Mecca. Do not know this. Wọn mọ̀ yìí. So bẹ́ẹ̀ lọ kò sí ìtọ́ka bákan náà ní gbogbo ẹ̀. So tẹ bá pàdé àwọn àfa tó bá ti sọ fún yín pé gbogbo ayé ni wọ́n rán Muhammadu sí wọ́n múlẹ̀ fún yín ni. So bàbá wọ kí mo kí yín náà olówó èkó wọn àpẹẹrẹ yín àfa. Ọlọ́run ni mò ń lò fún yín nísìn Ọlọ́run bá mi dúró tì yín Mr. Sọlá Ọlọ́run bá mi dúró tẹ̀yìn náà. Náà nípa àwọn àyàtẹ̀ kàyí àwọn English sẹ́rí kọ́lọ́n kó sànà wá ẹni tó sọ English yìí mi ní kẹ́ má sọ̀rọ̀ but ẹ ti ń tako àwọn Arab pé àwọn Araba nìkan ni wọ́n sọ ẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni Ọlọ́run bá àwọn Arabic yìí gangan wí fúnra wọn nínú Quran tó sì dàrú pé mo ní ká lọ wọ àyà mi tẹ́ẹ̀dẹ̀ ká wò ṣùgbọ́n àyà yìí tẹ̀ ká nísìn tá a bá fẹ́ túmọ̀ rẹ̀ ní Arabic lásán láì wọnú tefsir báwo láti tú a sọ pé wàmọ́ àrísálínà ẹ bá mi gbé síbẹ̀ wàmọ́ àrísálínà kà àrán rẹ̀ ànábì sí ńlá káfàtán àfi sí gbogbo àwọn èèyàn naziran kó mọ̀ kìlọ̀ fún pé ẹ mọ̀ sí báyìí mọ̀ ẹ mọ̀ sí báyìí mọ̀ wàbàṣíràn kó o sì mọ̀. Mr. Alani ẹ̀jẹ̀ ìṣàlàyé nǹkan fún ọmọ ayé yín ṣé nígbà tí wọ́n wà ní Mẹ́kà ń gbà yín tí nǹkan kan bá tiẹ̀ ń bá Muhammadu sọ̀rọ̀ lóòótọ́ ṣé tó bá fẹ́ sọ ṣó máa sọ pé Muhammadu ará Medina lárán ẹ sí o àbára Mẹ́kà lárán ẹ sí ará Sábà lárán ẹ sí o ṣé bí gbogbo àwọn ènìyàn ṣé bí gbogbo bẹ̀yẹn ló ń sọ ló túmọ̀ sí ẹjẹ́ sọ fún mi dàbí ẹni sùúrù ẹjẹ́ sọ fún yín ṣe rántí omi kan tó gbé nǹkan lọ tsunami ṣé mọ̀ pé tó bá jáyé ìgbà yẹn tó bá máa kọ́ sínú tàn wọ́n máa láyé parẹ́ láyé tsunami ṣé mọ̀ abẹ́ mọ̀. tó bá jáwọ́ tí ì dáyé wọ́n á láyé parẹ́ pómi tsunami kan payé rẹ́ ìtumọ̀ ìlú yẹn ni ìlú tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ lọ́wọ́ máa ń sọ àwọn èèyàn yín lẹ́kọ̀ọ́ lẹ́ máa ń mú nǹkan tí ò ń ṣe tiwa afúnyín lápẹẹrẹ pé àlá kan náà ló sọ̀rọ̀ ó lóun ò ní rán ẹni tí ò sọ díẹ̀ sí ẹ still yet ẹ dẹ̀ ṣáà ti nǹkan míì mọ́ wa ẹ̀wọ̀n ẹ jẹ́ ń pa máìkì fún yín olówó èkó náà mo fẹ́ máa béèrè question ọdún mélòó ni ànábì fi preach Mẹ́kà gànṣẹ́ táwọn ní Mẹ́kà tẹ́yìn sọ pé àwọn Saudi lọ́lọ́run rán sí ọdún mélòó ànábì fi preach Mẹ́kà ibo ló ti sẹ̀mí gan jù question nìyẹn. ṣé ànábì wá sílẹ̀ Yorùbá ni. ṣó wá sílẹ̀ Yorùbá ni because kò yé mi náà ṣó wá sílẹ̀ Yorùbá ni. olówó ìpè tí à ń sa question mi. ṣó wá sílẹ̀ Yorùbá ni. ẹ kọ́ à ń sa question tèmi. ṣó wá sílẹ̀ Yorùbá ṣó wá sílẹ̀ Yorùbá. olówó èkó àlọ́ lọ́dún mélòó ànábì ló Mẹ́kà. a ní ṣó wá sílẹ̀ Yorùbá ni sẹ́ torí ọ̀rọ̀ ní òye mi
ẹ kí wàá kò ní wá gbogbo sílẹ̀ tẹ̀ ń Yorùbá. gbé béèrè lọ́wọ́ mi yẹn because àwọn question yẹn ṣe nǹkan tó yẹ kẹ́ máa béèrè. Ìdí tó fẹ́ ti kí n ṣàlàyé ẹ̀ ni pé ànábì lo nígbà tánábì di òjíṣẹ́ tán ànábì preach nǹkan tá à ń pè ní atawhid nílùú Mẹ́kà ìgbà tó ó dòjíṣẹ́ fún 40 years. Mr. Alani ẹni sùn ẹ má bínú Alhaji ní ọ̀rọ̀ ànábì délẹ̀ Yorùbá kádẹ́láyé wà ní ẹ̀kọ́ wá ṣàlàyé fún wa o. olówó èkó olórí burúkú làlájì tó sọ ìbòrò olórí ṣubú yẹn má ṣe pé fún wọn ẹjọ́. ànábì ò wálẹ̀ Yorùbá bọ̀ tèmi fẹ́ ṣàlàyé nǹkan kan fún yín sá. ṣubú yẹn má ṣe pé fún wọn ẹjọ́. ẹ mọ̀ pé gbà mí wa bí àkọ́ tí a mọ̀ wọ́n lè kọ́ wa bí ànábì wa tó dọ́dọ̀ wọn ẹni sùn Mr. Alani Alhaji ẹ̀ka ẹni ànábì délẹ̀ Yorùbá ṣẹlẹ̀ ṣàlàyé fún wa. olówó èkó. ẹ̀ka ṣẹlẹ̀ ṣàlàyé fún wa bí ànábì ṣe délẹ̀ Yorùbá. ọ̀rọ̀ ànábì tí mo sọ pé ó délẹ̀ Yorùbá Al-Qur'ani yẹn gbogbo ayé ló dé. ẹni sùúrù bó ṣe bí ẹni sùúrù ṣe bí àfi ẹni sùúrù Mr. Adeleke ẹ bá wa gbé Quran sí Quran 12:2. no Big Joe ẹjọ ẹ fi wọn lẹ because mi fẹ́ kí ẹjọ ẹ má bínú Mr. Adeleke ẹ bá wa gbé Quran 12:2 yẹn sí pẹ̀lú bí wọ́n ṣe ṣàlàyé ẹ pẹ̀lú bí atafsiri or tafsiri ẹjọ. So Alhaji Allah tó lóun sọ Quran kalẹ̀ ní èdè Lárúbáwá ṣé àwa Lárúbáwá lédè wa. ó sọ tí wọ́n bá ní wọ́n sọ nǹkan kalẹ̀ ní èdè kan wọ́n sọ pé wọ́n sọ kalẹ̀ fún àwọn èdè yẹn. Ok ẹni sùúrù ẹ ti ń takò ọ̀rọ̀ Al-Qur'an báyìí jẹ́ kó gbé síta bí jù tó bá jẹ́ ìnáwó lè tẹ́ gbé síta lọ́dọ̀ yìí Quran 12:2 pẹ̀lú àlàyé tafsiri ẹlẹ́bàá gbé síta. So Alhaji ọ̀rọ̀ yín tó bá dẹ̀ takò Quran ẹ̀mọ̀ pé ìlẹ̀ ẹ̀ṣẹ̀ òdọ́dọ̀ tèmi mi ò tẹ̀ láàlá so Alhaji ẹ lè ka kínní fún wa ẹ ṣe. ẹ bá mi bóde ẹ òní o. àwọn ti bóde ẹ kò lè jù báyìí lọ mi mọ̀ bí ẹ máa tẹjú mọ́ fóònù. Inna anzalnahu Qur'anan Arabiyyan la'allakum ta'qilun. Mr. Alani ẹ má ṣe yọnu mọ́ ẹ jẹ́ kí Alhaji ṣàlàyé wá Alhaji ó yẹ ṣàlàyé. Ọlọ́run ní aṣọ Al-Qur'ani kalẹ̀ ní èdè Lárúbáwá. bọ̀yìn sọ́nsìn pé kò sọ pé èdè kan lòun fi sọ ṣe pé ẹ ti ń takò ọ̀rọ̀ Allah. irọ́ mi sọ yí pé ànábì mi sọ pé èdè kan ẹ máa tọrọ astaghfirullah lọ́dọ̀ Allah torí ẹ ti gbèsè ẹ ní kò sọ pé lédè Lárúbáwá nísìn àti wá fi hàn pé èdè Lárúbáwá ló fi sọ Kùránì kalẹ̀. ntí mo sọ kọ́ nìyẹn ẹ gbọ́ mi yé ntí mo sọ kọ́ nìyẹn mo ní wọ́n sọ kalẹ̀ ní èdè Lárúbáwá ní èdè wọ́n sọ kalẹ̀ fún àwọn Lárúbáwá wọ́n sọ kalẹ̀ ní èdè Lárúbáwá. ó yẹ jẹ́ ká wá kà fún yín àbí ṣe lè kà á ṣe máa ka yòókù àbí kàkà. Mr. Adeleke ẹ̀ka ẹ̀jẹ̀ àjọkà ó yá. Only we have revealed it àti lecture in Kùránì Arabic. kalẹ̀ ní èdè Lárúbáwá. ẹ̀yin náà ní ní ẹ sọ ẹ pé jẹ́ fún ká àwọn máa sọ Lárúbáwá. náà ẹ jẹ́ àká lọ ṣáti délẹ̀ ni. He says, ó wí pé we have sent down a Gabriel àti with the ránjú Quran ìdílé to kalẹ̀ Muhammad kó sọ Kùránì kalẹ̀ fún Muhammad in accordance with the usage of Arabic language, nípa ti lílo èdè Lárúbáwá that ye may understand á lè yé wọn that which you are commanded to do, ní nǹkan tí Allah ti pa wọ́n láṣẹ kí wọ́n ṣe and that in which you are prohibited from engaging. ní nǹkan tó ṣe wọ́n pé òun náà gbọ́dọ̀ fi máa ṣe lílo ẹ̀ pẹ̀lú ra wọn ẹ tó tẹ̀síwájú. We have revealed it as an Arabic Quran a ti sọ Kùránì kalẹ̀ ní èdè Lárúbáwá in the language of the Arab, ní èdè àwọn Árábù àwọn ọmọ So that Lárúbáwá you- Árábù so that you, O people of Mecca, àti débi tá à ń lọ á lè yí ẹ̀yin ará Mẹ́kà bẹ́ẹ̀ni ẹ̀ka délẹ̀ ó ìkú láì kan might Mighty- understand, comprehend its meaning. á lè yé yín ẹ lè mọ̀ túmọ̀ ẹ̀ dáadáa ẹ̀wọ̀n Alhaji ọ̀nà làṣàrà Mẹ́kà ni ọmọ Yorùbá ni mí ẹni sùn ṣàrà Mẹ́kà ni ẹ bèrè ẹ sọ dáhùn lẹ́ẹ̀kan sí ọmọ Yorùbá ni mí ṣe ẹ pé àyànjú náà lẹ lọ ṣe dénú Islam irọ́ ẹ̀yin lẹ gbọ́ ọ̀rọ̀ yẹn yé. àyànjú náà lẹ lọ ṣe ẹwẹ rí ta fún yín ta tún kà á fún yín ẹ tún láàgbọ́ Alhaji, yé ẹ a jẹ́ tún kí kà ẹ á má fún sọ yín ẹ nǹkan. tún láàgbọ́ yé Olówó náà kò- Mr. Alani yẹ ní sùúrù a kà á fún yín ẹ láàgbọ́ yé a tún tún kà ẹ tún láàgbọ́ yé ẹ jẹ́ ẹ ti sọ tiyẹn jẹ́ ń sọ tèmi wọ́n sọ nǹkan kalẹ̀ ní èdè Lárúbáwá tán tí Haúsá bá fẹ́ kọ lẹ́tà sí ẹni Yorùbá sùn ní fún àwọn ará àbọ̀ ẹni sùn fún àwọn ará àbọ̀ lọ́pẹ́
wọ́n sọ kalẹ̀ fún gbogbo ayé. no ibo lọ́kọ̀ gbogbo ayé sí ń sìn nǹkan tá a máa ń sọ nǹkan náà nìyí ṣé ẹ mọ̀ tó yẹ kẹ́ ṣe ń sìn ẹ máa tọrọ astagafulillah ẹ máa tọrọ astagafulillah àwọn èṣù bí yẹ ẹjọ èṣù bí yẹ ẹjọ. èṣù bí yẹ ẹ̀dẹ̀ farabalẹ̀ kí ló ń gbénu yín. ọ̀rọ̀ yín náà ń bìyàn nínú ọ̀rọ̀ yín tẹ́ bá wọ̀ yẹn lóòótọ́ irọ́ tẹ̀ ń pa ti pọ̀ jù. ọ̀rọ̀ yẹn ń bìyàn nínú náà. irọ́ tẹ̀ ń pa ti pọ̀ jù. ní rí bíbá everybody ń kà. kò sọ gbogbo ayé sí ẹ̀yìn dẹ̀ fi sí. common sense gan-an ṣé wọ́n rán Quran tẹ́ ń sọ pé wọ́n rán sí gbogbo àgbáyé ṣé àwọn China ń gbà tó bá tẹ̀ ní Muslim pé àwọn péréte níbẹ̀ ṣáwọn ẹ̀ gbà bẹ̀ ẹ lọ sí other country ṣáwọn ẹ̀ náà gbà bẹ̀ ẹ̀ wọ́n máa sọ fún wa pé gbogbo àgbáláyé ẹ yẹ ká máa lo common sense náà ṣé bá gbà àgbàdo gbogbo yín. ẹ máa gbọ́ wọn wá sọ yí pé kẹ́nikẹ́ni náà ó gbà lágídí. agídí lẹ fi fún àwọn èèyàn agídí ni ṣe mọ ìṣù Islam ṣá èyí tẹ́ kàn jókòó sí ilẹ̀ Yorùbá tẹ́ mọ anything tẹ́ mọ ìṣù tẹ́ mọ nǹkan kan àfi Quran kọ́ sórí ẹ wá máa bèrè wọ́n ṣàwọn èèyàn ìbáyìí ẹ wá ibà ká máa gbé aṣépè tó dáhùn kan. àwọn èèyàn pọ̀ nǹkan mi wọ́n ní ọ̀rọ̀ tálájì sọ ń bí àwọn ọ̀nà gbogbo ilé ẹ má bínú èṣù bí nígbà míì wá ẹ mọ̀ pé wọ́n á fẹ́ máa parọ́ kan bọ̀ tó bá ràn sí gbogbo ayé pé rọ ni ẹ jẹ́ ká kàn máa wò wọ́n kà ṣe bí pé ó yẹ yín gbogbo ayé ló ka nǹkan yìí àǹfààní tó wà fún èèyàn láti lọ kà wọ́n sọ pé wọ́n sọ kinní ìkalẹ̀ fún àwọn èèyàn ará Mẹ́kà kó lè ba àyè wọn ò sọ ọmọ Yorùbá o wọn ò sọ ọmọ Yíbò wọn ò sọ Haúsá o àmọ́ torí àyanjú hàn tá a fẹ́ ṣe ló mú wa lọ gbà bọ ẹ ti wá gbà nìyẹn ẹ̀yin lè ṣàyanjú hàn ẹ má wà máa mú mọ́ wa pé aláàrán sí gbogbo wa ni ẹ jẹ́ ká sọ bí ó ṣe sọ ṣé mo pẹ́ ṣe ẹ̀ nísìnyẹn tí ń fi kún Quran tẹ́ ẹ bá mọ̀ ẹ béèrè lọ́wọ́ àfààyàn ẹ ti gbẹ̀ṣẹ̀ ẹ ti fi kún Quran so alájà má bínú tí bá fẹ́ béèrè ta ni àfààyàn ẹ má bínú. Sheikh Ahmadu Labib. ok ẹ láfààyàn ok ẹ wá ṣe nǹkan èmi ò fi ní dárúkọ àfààyàn yẹn ẹ béèrè lọ́wọ́ àfààyàn pé ẹ ka Quran kan Quran 12:2 ṣé gbogbo ayé ni Allah sọ sí ni àbí àwọn ará Mẹ́kà bá ṣe kà á fún yín ẹ̀yin lè screenshot ẹ̀ ọ̀kẹ́ lọ́wọ́ kẹtẹ lọ́dọ̀ yín kẹ lọ́wọ́ pé ta ni Allah ń sọ ṣé mọ̀ pé Quran tẹ bá fi kún abẹ yọ kúrò ẹ ti gbẹ̀ṣẹ̀ tẹ́ bá mọ̀ jẹ́ ń kabẹ̀ fún yín ẹ̀wọ̀n Mr. Adeleke bá ń ṣe Quran 5:101 so ẹ máa rí bẹ̀yẹn ẹ gbọ́ nǹkan tí Allah sọ nǹkan tẹ bá rí nínú Quran tó bá fi hàn sí yín gàdàgbàgàdàgbà tẹ bá ti lọ ń sọ ẹ ti gbẹ̀ṣẹ̀ bọ̀ ó yẹ yín ẹ jẹ́ kó kabẹ̀ fún yín kó lè yé yín ọ̀rọ̀ Kùránì tẹ bá ṣe ba ó lè dùn yín ọ̀rọ̀ ẹ máa gbà bẹ́ẹ̀ ni. Quran kí lẹ pè náà. 5:101. ìrọ̀ tá a ti papapa láti 1970s 80s 90s. bèbí ti ṣẹ́jú kò sí ìyẹn mọ́. 2024 dẹ̀ tún fẹ́ máa parọ́ the same thing ẹ náà fún wa yín báyìí. adẹ́sẹ̀ má bínú ẹ wá kò sí ìyẹn mọ́ kò sí ìyẹn mọ́ àwọn èèyàn ti já ẹni tó bá yìí fi máa tẹ̀lé kí ni ẹ̀ ló máa tẹ̀lé. ok adẹ́sẹ̀ ó yẹ ká. ok ṣé kí n kábì kan kà. ẹ̀ka ìyẹn má ṣe yọ̀nà ẹ̀ka. O believers. ẹ̀yin mùsùlùmí òdodo. Do not ask about any matter which if made clear to you. ẹ má ṣe béèrè nípa nǹkan kan tó bá ti fi hàn yín tó ń gàdàgbà bá ṣe ń gbé Kùránì sí tẹ́ ẹ̀ rí. may disturb you. torí ó lè padà yọ yín lẹ́nu ẹ mọ̀ pé nǹkan tẹ́ gbọ́ rí tẹ́ wá ń rí àbí tẹ́ gbọ́ rí ẹ rí ẹ gbọ́ rí bọ̀ ẹ wá ń rí ó máa yọ yín ó lè padà yọ yín lẹ́nu àmọ́. olówó èkó ẹ jẹ́ ká kíní ìdílé ẹ má bínú sá Alhaji ó yẹ ká lọ Mr. Adeleke. But if you inquire about what is being revealed in the Quran. tó bá ti jẹ́ nǹkan tó wà nínú Kùránì ni bá ṣe fi hàn yín tá à ń gbé síta ẹ̀. it will be made clear to you. wọ́n máa fi hàn yín tó máa yé yín gàdàgbà tẹ́ máa rí gidi pẹ̀lú ojú báyìí ojú sójú. Allah has forgiven what has been done in the past. Allah lóhun ti dáríjì yín because ẹ mọ̀ ìgbà ìmọ̀ ni ẹ mọ̀ nǹkan yẹn rí ẹ gbọ́ rí òun ti dáríjì yín ẹ nídìí láti wá máa ṣàríyànjiyàn kẹ máa ní ẹ gbà Mẹ́kà kọ́ lọ́rùn sí ilẹ̀ Yorùbá ni ẹ má ṣàgídí ẹ ká lọ. And Allah is all forgiving and most forbearing. ṣe ń gbọ́ Allah aláforíjì lòun òun dẹ̀ máa fi agbójú gbogbo ẹ̀ fún yín bọ̀ ẹ má jiyàn nǹkan tẹ́ bá pàdé níta tẹ́ bá gbọ́ rí ẹ má bínú ẹjẹ́ ń délẹ̀ ẹ má lọ ṣèwádìí fúnra yín wọ́n ṣe pé kẹ́ wá máa jà pé ẹ kò lè rí bẹ́ẹ̀ awakọ̀lá kọ Quran tẹ́ bá wò Quran 12:2 yẹn ti sọ òun sọ Quran kalẹ̀ lédè Lárúbáwá fún àwọn ará Mẹ́kà very simple. olówó èkó ṣẹ̀rí àyà tẹ̀ka yẹn tafsiri ẹ̀ àti sábàbù nùsùlẹ̀ ṣẹ̀ lè ka jáde. kí wọ́n kà. èwo lẹ́ ń sọ.
kan àwa tẹ̀síìrù kankan àti wá ẹ tiẹ̀ ní sùúrù ewo lẹ́ ń sọ pé kí lọ ka sábàbù náà ló ẹ̀ lẹ́ ń sọ. ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ kankan látàárọ̀ wọn sọ pé ṣe èmi fẹlẹ mo fẹlẹ fún yín ní nǹkan tá a kà fún yín nǹkan tá a kà fún yín pé tẹ bá ti bá pàdé àbí nǹkan tẹ gbọrí àbẹ rírí tẹ bá rí ẹ ní láti máa jánu kẹ máa lẹgbàá fún. ntẹ́mi ń sọ fún yín ni wípé ẹ lè tú kùránì nínú ẹja gbọ́dọ̀ jàre kùránì wo tẹ ẹ túnṣe kùránì tẹ gédé yìí ni kùránì ẹ tú kùránì bó ṣe ń yí sébòlẹ ń yí wá sí koro. wòrò náà ń wí látàárọ̀. wọ́n kàn dẹ́ máa ẹ̀ gan bòròró ó kò dàbí bòròró kalẹ̀ ní bòròró ló gan ní máa ẹ̀ náà. ẹ á máa yí ẹ̀hún yẹn kan wọ́n máa parọ́ irọ́ ìkorojú ṣé àwa tẹ̀ wá lọ́pọ̀ nílàkà ìgbé bẹ́yìn ò bá tẹ̀ ní. a tún wá sábàbù nùsùlù káàkiri kí wọ́n wá sábàbù nùsùlù àyà yẹn wá. kẹ́rí bá gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́ bá sọ abẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló wà múlẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn pípì yìí bó ṣe wá máa yí wa sébè làwọn máa yí wọn sí poro wọn ò fẹ́ gbà wá náà dẹ̀ fẹ́ gbà ni ṣé Kùránì jédè wa ni. ẹ rí gbogbo àwọn tẹ̀ ń wò yìí ó yé wọn ju ẹ tó kọ́ yín lẹ́kọ̀ọ́ gan lọ. olówó èkó. àdèmọ gbogbo ẹ̀yin tẹ́ pé ayé aláàjì ńlá ńlá yìí náà fọwọ́ àìná gbogbo yín ṣe jìbìtì pátápátá gbogbo yín àmọ́ yín dáadáa. èṣù bí yìí ẹ má bínú jàre èṣù bí yìí ẹ má bínú èṣù ẹ má bínú. ẹgbẹ́ni sọ wọn ní bẹ́ẹ̀ ilé bẹ́ẹ̀ yà á là ló ṣìyàn lọ́nà wọ́n ṣe èṣù bí yà á là ló ṣìyàn lọ́nà. naam olówó èkó síbi máa sọ̀rọ̀ tèmi lọ. Mr. Ọláníyì kí ló tẹ̀yìn ojú orúkọ lárúbáwá mo ti láìkí oyin jẹ́ Ọláníyì. orúkọ mi jẹ́ Abdulhafiz náà Abdulhafiz lórúkọ mi. ẹ tún lórúkọ ẹrú náà ó ga. mọkàn ṣé orúkọ àbí sọkọ nìyẹn. ẹ̀hún aláàjì ó dára àdúgbò àwọn èèyàn nǹkan tẹ̀lé ń sọ tó ń fi hàn yín irọ́ yẹn ti pọ̀ ju aláàjì. olówó èkó sí kí n máa bọ́rọ̀ mi lọ. ẹ wo èmi àti yín wíkọ̀ pa kàn ṣáà ń lọ. Mr. Ọláníyì èmi kàn fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ yín sà èmi ò lọ sínú Quran nínú ìran àti ẹ̀sìn èwo ló important ju bàbá mi. ẹ̀sìn important o. ọlọ́ọ̀bá o. ẹ̀dúrọ̀pù máa ń yẹ jàre eléyìí bù ni. ẹni sùúrù ẹyọ kan so ó túmọ̀ sí pé Mr. Ọláníyì tí yóò bá àtọ̀wọn lárúbáwá bá ń jà sí ẹ máa gbìjà àwọn lárúbá. olówó èkó wọn máa yí tiẹ̀ gan burúkú tó bá lọ ká ẹ mọ́ pẹ̀lú àwọn Fúlàní àwọn pípù yìí. Mr. Ọláníyì wọ́n ti gbé wọ́ọ̀sì wọn kó tó di pé ẹ mọ ẹ̀sìn inú ìran wọn kọ́ wà ní ẹ̀yin òpònú dédé yìí kó tó di pé ẹ mọ ẹ̀sìn inú ìran yín lẹ́yìn ọkọ̀ bí yín sí inú ìran yín lẹ́yìn ọkọ̀ mọ̀ ìran yín ló important nínú gbègbè sí ayé yín ṣẹ́ẹ́rì bó ti bèèrè lọ́wọ́ èèyàn ọkọ̀ ẹ̀ṣọ́ yìí the same thing ló máa ń sọ kẹ́lẹ̀ mọ́kọ́ yìí fi wọ́n ponú gan. ẹ kálẹ́ o. èṣù bí a. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ Mr. Ọláníyì ní ẹ̀sìn ló ṣe pàtàkì jù. ẹ kálẹ́ o ṣé ń gbọ́ mi. ẹ kálẹ́ Mr. Arówólò. ẹ jọ̀ọ́ ẹ má bínú o mo fẹ́ bẹ̀bẹ̀ ni o. ẹ rí Mr. Ọláníyì yẹn wọ́n yìí fẹ́ sọ̀rọ̀ kan ṣe rí bí ẹ ṣe ń bá Mr. Ọláníyì yẹn sọ̀rọ̀ ó easy láti òye tí ń yé díẹ̀díẹ̀ ẹ rí i pé kán tó drop ẹ̀ yẹn ó fẹ́ sọ̀rọ̀ ó ní kẹ́ tú ìbéèrè yẹn béèrè ó lè má yé ó lè kánjú dáhùn sọ̀rọ̀ mi òun náà ti rò ó dáadáa gẹ́gẹ́ bí ìran àti ẹ̀sìn so ó sáré dáhùn ni sọ̀rọ̀ mi ìmọ̀ yẹn ẹni sùn ẹ fún mi ìṣẹ́jú kan sí ẹjọ́ then two Mr. Olówó Èkó mo fẹ́ kí yín dáadáa ṣẹ́rí style tẹ́ ń lò yẹn yes question wọn ọ̀rọ̀ wọn máa ń bíyàn nínú mo understand èmi gan mi lè ní irú sùúrù tẹ́yìn nìyẹn bọ̀ ẹ̀yin farabalẹ̀ fi òye yẹn yé wọn àwọn tó tí wọn ti sọnù jù wọn sì lè padà tá a bá ní ká máa ṣépè fún wọn bí wọn ṣe ń gbé ìṣe yẹn wá a tún máa lé àwọn míì tá a lè convince a máa lé wọn jìnnà ni so mo really commend yín Mr. Olówó Èkó but Mr. Ọláníyì ti ní kẹ́ béèrè question yẹn padà ó ti ń dàrò. ok Mr. Arówólò ẹ kí n dáyé sọ̀rọ̀ sáà yẹn sà ṣe rí ọ̀rọ̀ question tí mo bi Ọláníyì yẹn kì í ṣe àwọn tí ń bi wọn so ti kì í ṣe àwọn nìkan ló wà lórí position yẹn ṣẹ́rí kínní yìí wọ́n ti brainwash wọn tó wọ́n yẹ kó yé wọn wípé láti ilẹ̀ náà ti gbà pé ẹ̀sìn ló important ju ìran wọn lọ. so ti yẹn ṣẹ́rí gbogbo kí ni mo ti máa ń béèrè láti ilẹ̀ mo ti máa ń béèrè pé àwọn mùsùlùmí máa ń sọ pé ọmọ ìyá wa mo máa ń béèrè question kan lọ́wọ́ wọn pé ẹ dúró náà ká gbà pé bóyá ìran Haúsá ìran Yorùbá àti Fúlàní jọ ń jà ń sí báyìí ẹ̀yin tẹ́ pé ayé mùsùlùmí tẹ́ rò pé bóyá mùsùlùmí àwọn Fúlàní pé ọmọ ìyá yín ni tẹ́lẹ̀ máa support so ti yín ibẹ̀ lẹ́tí máa mọ ogun nǹkan tí à ń sọ yìí ṣé rí ọ̀rọ̀ táwọn people máa ń sọ
ọ̀rọ̀ ń gbà ṣẹ́rí olówó èkó mo commend ẹ̀ gan because ẹ tó ní sùúrù ni èmi ò dẹ̀ lè ẹ̀ bá ní sùúrù báyìí gan comment tó wọn. ti yín báyìí àwọn question yẹn pé máa rí ọmọ yorùbá tí wọ́n máa béèrè tí wọ́n máa wọ́ àwọn èèyàn ẹ̀ á máa wọ́ wọn nílẹ̀. Arabu level, Keo lásán ni, Arabu level, Arabu level, Arabu level, Keo lásán ni, Arabu level, Arabu level, Arabu level. Keo lásán ni, Arabu level, Arabu level, Arabu level, Keo lásán ni, Arabu level, Arabu level, Arabu level, Keo lásán ni, Arabu level, Arabu level, Arabu level. Keo lásán ni, Arabu level, Arabu level, Arabu level, Keo lásán ni, Arabu level, Arabu level, Arabu level, Keo lásán ni, Arabu level, Arabu level, Arabu level. Keo lásán ni. Mr. Olaniyi ti dé padà. Mr. Olaniyi. Keo lásán ni, Arabu level, Arabu level. Mr. Olaniyi. Before kẹ́ tó béèrè question lọ́wọ́ mi sà, ṣé mo lè sọ nǹkan kan? No, ẹ má bínú lẹ́ẹ̀kan yẹn ṣé ẹ gbọ́ question yẹn dáadáa ẹ gbọ́ béèrè yẹn dáadáa ni àbí ẹ ti gbọ́ tán ẹ ti dáhùn tẹ́ tó gbọ́ béèrè. Mo gbọ́ question yín but mi mọ ibi tẹ́ fẹ́ lò sí. Ọlọ́run bá mi dúró ti Mr. Dádì wa rówó lò kọ́lọ́n bá mi gbà fún wọn sà. Torí àwọn tó fẹ́ fẹ́ lò sí báwo kò síbi tó bá fẹ́ lò sí ìran àti ẹ̀sìn mà lọ béèrè. Ṣé mọ̀ pé ok Mr. Subi yìí. no anyway tẹ́ bá rò pé ẹ fẹ́ lò sí àbí ti béèrè lọ́wọ́ yín ẹ̀yin ni kẹ́ wá dá ọ lò bóyá kẹ́ wá yàn náà bóyá ẹ mọ ibìkan tó fẹ́ lò sí àbí ibìkan tó máa ń lò sí o ẹ̀yin kẹ́ wá sọ fún wa mo ti béèrè question mi. Mr. Olaniyi. Yes sir. Question yẹn ò rújú rárá o. Wọ́n ní nínú ìran àti ẹ̀sìn ẹ̀mú kan kò rújú rárá àtọ́. Ok tá a bá sọ pé nínú ọ̀nà sí ẹ̀sìn tí mi ń ṣe àbí ẹ̀sìn general àbí kí n sọ pé bí ẹ̀sìn Yorùbá àbí bí ẹ̀sìn Ọbàtálá àbí Ṣàngó. Gbogbo ẹ̀sìn láyé ṣe mọ̀ pé nínú ìdílé kan ìyá lè bí ọmọ mẹ́fà kí méjì jẹ́ mùsùlùmí kí méjì jẹ́ oníṣẹ̀ṣe kí méjì dẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì. Okay. Understand? So ẹ̀sìn mẹ́ta nìyẹn nínú ìdílé kan nínú àwọn ọmọ tó ti ara ìyá kan ṣoṣo jáde. So nínú ẹ̀sìn àti ìran yín ni gbogbo àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà yẹn ara ìyá kan lè ti jáde ìran yín ni wọ́n but ẹ̀sìn yín yàtọ̀. Ṣé understand? So ká ní ẹ̀yin ẹ̀dá dúró nínú ìran àti ẹ̀sìn ẹ̀mú kan. Tí mo bá gbọ́ yín dádì sà Mr. Owó rẹ̀ mọ́ ti mì rí ẹ̀rẹ̀ máa mi rí now tí mo bá gbọ́ yín ẹ ní pé ìyá kan bímọ ó bí ọmọ mẹ́fà àwọn mẹ́ta jẹ́ mo fi ṣàpèjúwe ni o mo fẹ́ tún sọ kí n má bàa misquote yín náà ni àwọn kan jẹ́ kálápọ̀jù àwọn kan jẹ́ mùsùlùmí àwọn kan jẹ́ Ọya àwọn kan ṣe Ọbàtálá ẹ wá ní bóyá mo wá ní gbọ́nmi sí omi ọ̀tọ̀ kí láàmú nínú méjèèjì. sáìdì ta lẹ máa wò nínú àwọn méjèèjì yẹn sáìdì bo lẹ máa wà. máa wà ní sáìdì ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì wa. àwọn pẹ́rẹ́ǹtì kan mò ń sọ ìran ni mò ń sọ. ìran náà ló bí. bẹ́ẹ̀ ni mo ṣẹ́ẹ̀rí Mr. Arówólò ṣẹ́ẹ̀rí ilẹ̀ ń ti ọ̀rọ̀ sí Mr. Olaniyi lẹ́nu Olaniyi mọ̀ nǹkan tán ṣẹ́ẹ̀rí àìní ìmọ̀ ló ń dà wọ́n láàmú ẹ má bínú sà ṣe rí gbogbo nǹkan tó fẹ́ máa yà lọ báyẹn wọn understand ẹ̀yin lè fẹ́ máa ti ọ̀rọ̀ àwọn máa fẹ́ pẹ́ náà láti sọ̀rọ̀. àìní ìmọ̀ nílò tán àìní ìmọ̀ ni. ẹ jẹ́ kí n béèrè báyìí lọ́wọ́ wọn Mr. Olaniyi. mo gbọ́ yín. àjọ jẹ́ ọmọ ìyá bá a sì jọ jẹ́ kí ìyá kan náà bàbá kan náà lọ́jọ́ bí wa tó bí abí méjì àwọn kan wá bẹ nínú mọ́sálásí àìkí ń sọ ọmọ ìyá bọ̀ ẹjọ́ máa ń kírun papọ̀ ìjà wá ṣẹlẹ̀ láàrin èmi àti wọn pé àmì àtàwọn yẹn ìjà wá ṣẹlẹ̀ láàrin àwa méjèèjì yẹn ta lọmọ ìyá yín nínú àwa méjèèjì. Afáṣọlá. ẹ̀yin. ok mò ń gbọ́ yín. èmi àti yín lọmọ ìyá. ọ̀dọ̀ ta lè máa wà ṣáwọn tẹjọ́ kírun yẹn. Afáṣọlá
ẹ fi sí kèfèrí tún ní mi kèfèrí èyí tún ṣe ní mùsùlùmí o mi kèfèrí tún ìfẹ́ràn làfáàṣọlá ìsìlámù àwọn mùsùlùmí ẹgbẹ́ yín wọ́n fẹ́ bá kèfèrí ni àwọn fáṣọlá ọmọ jà ọ̀yà àwọn mùsùlùmí ẹgbẹ́ yìí yẹn wọ́n wá ń bá ọmọ ọ̀yà yín tó jẹ́ wọ́n ń bá mi kèfèrí jà wọ́n wá ń bàjà wọ́n wá bóyá wọ́n tiẹ̀ lé láti ta wọ́n lé láti ta wọ́n lé ẹ̀yin wálé dẹ̀ jẹ́ lórí ẹ̀dẹ̀ ẹ̀yin jẹ́ wá bá jẹ́ wọn jàmọ́ mùsùlùmí tẹjọ́ ń kírun pẹ̀lú àwọn tó ń lé ọmọ ọ̀yà yín bọ̀ yẹn ẹ̀dẹ̀ jẹ́ jàmọ́ yẹn tẹ́jọ́ ń kírun ẹ yes ṣé jẹ́ kọ́kọ́ sọ ọmọ nǹkan kan ìyá ni I wá will ni always defend my àwọn ọmọ ìyá mi màá mọ̀ defend wọn always tí wọ́n bá wà lórí ààrẹ. ṣe rí kí ló dé ẹ tí tí báyìí ìjà báyìí àwọn wo báyìí ẹni sùúrù ẹ gbọ́n tá à ń sọ ẹ fi àwọn ọmọ ìyá yín ta lẹ má ibo lẹ máa wà ta ibo lẹ máa wà ṣé ọmọ ìyá yín gangan yẹn lẹ máa wà ní àbáwọn muslim ẹlẹ́sìn yín lẹ máa wà pẹ̀lú ni mi ẹ máa wà dáhùn lẹ́yìn ṣókí ọmọ ìyá mi tó bá wà lórí right ẹ̀. ẹ ti gbé tẹ́ ń sọ yìí ẹ fi ṣọ́dọ̀ ẹ̀yin ọmọ ìyá yín lẹ máa wà ní àbẹ̀yìn àwọn muslim lẹ máa wà very simple. Ah, ah. nǹkan táwọn jọ ń sọ gangan náà ni. ok ẹni sùn ẹ má ṣe yọnu kíní yóò ní kíní yóò ní tí ọmọ ìyá yín yẹn ò bá wà ẹ lórí jẹ́ fún wọn láìsí lápẹẹrẹ kan ẹ jẹ́ fún wọn tí lápẹẹrẹ ọmọ kan ìyá yín yẹn ò bá wà ẹ jẹ́ ṣe examples kékeré kan ok àwọn mùsùlùmí àwọn jọmọ ẹgbẹ́ yín tẹjọ ń kírun wọ́n ń lé ọmọ ìyá yín bọ̀ pé ó bú ànábì wọ́n fẹ́ lẹ̀ lóko pa ẹ ti mọ̀ pé yes ọmọ ìyá yín yẹn sìn kò sí ní sáìdì ààrẹ gẹ́gẹ́ bí bìlífù ẹ̀sìn tí yín ní o ṣé má ti síta kan lẹ̀ lóko pa ni. ibo nìyẹn wà pé ká lẹ́yìn lówó kò pàṣà. Mr. Roll ẹ má ṣe yọnu ẹni wọ́n fẹ́ yí yín ní ẹ jẹ́ kí mi fún wọn Mr. Ọláníyì ní àwọn haúsá táwùsá àti yorùbá bá ń jà táwùsá bá débẹ̀ tó má ti rí haúsá yẹn kò fẹ́ gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ó máa wà lẹ́yìn haúsá ọmọ ó máa ìyá yọ yẹn bẹ́ẹ̀ ni ó máa dìfẹ́ díẹ̀ kíní parí. yóò wà lẹ̀ àwa wá ń béèrè lọ́wọ́ yín àwọn mùsùlùmù àti ọmọ ìyá yín kèfèrí ni wọ́n wá fẹ́ bàjà ẹ̀yin ta lẹ máa wà ọmọ ìyá yín ni àbáwọn mùsùlùmù ẹgbẹ́ yín. mi máa wà lẹ́yìn ọmọ ìyá mi tó bá wà lórí ààrẹ. no ẹ ti wá gbọ́ ẹ ti sọ fún mi ó wà lẹ́rù ó jẹ̀bi o kò jàre o wọ́n fẹ́ wá mùsùlùmù wọ́n fẹ́ wá pa ọmọ ìyá yín sẹ́yìn ọmọ ìyá yín lè máa wà àbẹ́yìn àwọn mùsùlùmù. ìjọba tó fi sọ́pọ́ọ̀tì ẹni tó bá wà lórí ẹ̀dùn. ẹ wo Mr. Ọláníyì ò ní nǹkan tó fẹ́ sọ ọ̀dọ̀ àwọn ọmọ ìlú ẹ̀yin lẹ́kọ̀ọ́ fẹ́ máa yẹ kí máa sọ ọkàn tó fẹ́ sọ ó ní sọ ọkàn tó fẹ́ sọ tẹ́lẹ̀ rẹ̀ jù so ti bíjọsẹ̀ jọ nísìnyí jọ má dúró kékeré sí mo lè béèrè question kan náà má dúró jọ bá lè pọ́ọ̀sì jọ náà mo kàn yára sọ̀rọ̀ yẹn má dúró jẹ́rí ẹni sùn náà Ọláníyì ẹni sùn náà ẹni sùn náà Ọláníyì ẹni sùn jẹ́rí mo fẹ́ kẹ́ mọ̀ ọkàn nínú ìran nǹkan tó yẹ kó pè ní ìran jẹ́rí haúsá ní nǹkan kan mo fi ọlọ́ba àyídà bóyá ẹlẹ́sìn ni ọ ẹlẹ́sìn kọ́ wọn kọ́ ẹ̀kọ́ fẹ́ mọ̀ tí haúsá àti yorùbá bá ń jà lẹ́sìn báyìí táwùsá ẹgbẹ́ bá débẹ̀ kò fẹ́ mọ̀ bóyá ọmọ yẹ́ ẹ bóyá ẹlẹ́sìn ni ọ̀ kankan àwọn kan fèsì àràtà ẹ̀nà ṣẹ́rẹ́ yìí ọmọ yorùbá yìí most of them ṣẹ́rẹ́ àwọn ọmọ yorùbá ọmọ àlè ti pọ̀ nù ìran wa gan ọlọ́run kì í sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí sẹ́ ọmọ àlè ní gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yìí náà èlò kì í sọ pé ojú mo ti sọ̀rọ̀ yìí náà tọ́mọ jẹ́ẹ̀kì jẹ́ ni èyí yẹ kí sọmọ yorùbá náà. mo understand the version ẹ má bínú ẹjọ ẹ má ìka wa too emotional ẹjọ ẹ má bínú ẹ Mr. Ọláníyì ẹ jẹ́ ká wo bí wa Mr. Ọláníyì tí ọmọ arab ẹni sùúrù tí ọmọ arab ẹni sùúrù tí ọmọ arab ẹ dúró náà ẹni sùúrù ẹni sùúrù ó yẹ kó ti bọ́lẹ̀ mo kàn fẹ́ fún yín ní chance ẹ̀yọ̀ kan ẹni sùúrù tí àwọn gbogbo ilẹ̀ yorùbá ń sìn tí a bá ní àṣẹ ìsìlámù mọ́ àti wá di ẹlẹ́bọ ó wá jẹ́ ìnìkan ní muslim àwọn ará saudi wá fún yín légbògi olóró bí kẹ́ lọ jù sílẹ̀ yorùbá ṣe máa ṣe àbẹ́ ní ṣe àti di kèfèrí o àti di kèfèrí o ó tako ṣẹ̀ríà gan-an kò tako ṣẹ̀ríà ṣe mọ nǹkan tí ṣẹ̀ríà sọ nípa jihad ṣe mọ nǹkan tí jihad sọ. mo mọ nǹkan tí ṣẹ̀ríà sọ. kí ni jihad sọ nípa àwọn kèfèrí. jihad sọ fún wa pé. Mr. Ọláníyì ẹni ìsọ ẹmí ò ti sáà tí kò tẹ́lẹ̀ sí ẹ jẹ́ kí n kó táyà yẹn ẹ jẹ́ kí n kó táyà fún yín. ẹ jẹ́ kí n kó táyà. lọ Ọláníyì sórí orúkọ ẹ̀ ni so ti èyí kò tí mọ̀ pé a máa accept wọn bí wọ́n mọ̀ pé a máa bá èèyàn tó bá lo orúkọ Yorùbá ó mọ̀ pé a máa fẹ́ bá wọn sọ̀rọ̀ dáadáa. Ọlọ́run ṣàánú ìran Yorùbá o ìran wa wà ní orúkọ o. ṣé ń gbọ́ mi ẹ̀yin èèyàn mi iṣẹ́ tí ẹ̀lúsà ṣe rí iṣẹ́ tí a jọ gbé dání yìí kò ń ṣiṣẹ́ kékeré o ṣe mọ̀ pé nǹkan tó fún àwọn pípù yìí both ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì
ní oore ọ̀fẹ́ àti wà this large ní platform tí wọ́n ní láti wàásù láti convince láti confuse àwọn èèyàn into their religion. Kẹ́rí Mr. Ọláníyì yìí tí àwọn Yorùbá tán wà bí tán bá lè rí. No, mi ìsọ̀rọ̀ Mr. Ọláníyì mọ́ mi ìsọ̀rọ̀ mo sọ̀rọ̀ generally ni o. Mo kàn fẹ́ sọ̀rọ̀ ní bínú sí ń bí àwọn èèyàn tí wọ́n bá lè rí Mr. Ọláníyì lójúkọ. Wàláì tẹ́mi gan bá rí màá mi mọ̀ tí mo lè ṣe. Ṣé understand? Ṣé rí ẹ wo ye years táwọn people ti ní orí ọ̀fẹ́ láti ní irú platform láti advertise ọjà wọn torí advertisement lèmi rí sí. Ṣé ló dàbí pé tó bá possible kí wọ́n pọ̀ sí ọwọ́ aago wọn bẹ́ẹ̀ yẹn kọ́ wá fún àwa náà ní orí ọ̀fẹ́ that period of time láti advertise ìṣẹ̀ṣe yìí wàláì tàlà wọn ní réèyàn ṣe religion yẹn mọ́ ní Nàìjíríà yìí o nílẹ̀ Yorùbá o wọn ní réèyàn ṣe both religion wọn á ti mọ̀ pé scam ni ẹ wo hundreds of years wọ́n ti fi campaign wọ́n ti fi advertise ọ̀gá yẹn. Ìṣẹ̀ṣe òdìdí advertising. Nǹkan tẹ́ jogúnbá mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kan pé èdè wo ni bàbá yẹn sọ a sọ fún pé Yorùbá màá ní bàbá yẹn kọ́ torí ó ń béèrè proof pé èdè Yorùbá ní èdè àwọn Ògún Ọ̀rúnmìlà kankan yẹn. àti wa ní sùúrù náà ní sùúrù. no ẹ jẹ́ kó sọ contribution wọn. ok ẹ jẹ́ kó sọ contribution wọn yẹn. èèyàn wa ní ẹ̀ka lẹ̀ ẹ̀ka bọ̀. Ẹ ti kúrò ìbúgbà comment section. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Yes sir. Mo kàn fẹ́ sọ sí ọ̀rọ̀ Mr. Ọláníyì yẹn because orí mi yìí sìn mo máa ń lọ sí church Christian ni mí àmọ́ mọ́mísì mi àwọn yẹn wọ́n like ìṣẹ̀ṣe bí mo ṣe máa ń lọ sí ṣọ́ọ̀ṣì tó bá anything tó fẹ́ ṣọ́ máa pè wá because ọmọ nífà lèmi but due to pé ibi tí mo gbé dàgbà ló jẹ́ kí n máa lọ sí church torí pé kì í ṣọ̀dọ̀ mọ́mísì mi ni mo gbé but mọ́mísì mi like ìṣẹ̀ṣe kí wọ́n á sọ pé torí pé mo wá ń ṣe ẹ̀sìn yẹn ń sìn kí àwọn kan torí pé àjọ ń ṣe ẹ̀sìn káwọn Christian ẹgbẹ́ mi ń sìn kí wọ́n máa fẹ́ bá mọ́mísì mi jà torí pé kò ṣe ẹ̀sìn yẹn kémi náà máa gbé sẹ́yìn Christian ṣe rí pé orí Mr. Ọláyẹn ò pé láìjọ máa lè. láì kí n ṣọmọ exactly ṣé wàá rí pé orí Mr. Ọláyẹn ò pé ọmọ àlè ni àwọn yẹn bẹ́ẹ̀ yẹn because ẹ̀sìn tèmi gan ṣe tí mi ò mọ ibi tó ti ṣẹ̀ wá mo kàn mọ̀ pé tèmi ni pé mò ń gbàdúrà sọ́lọ́run ń gbọ́ mi mọ̀ ó bá tán bá gbà wá láyé gan ká lọ tú kúlẹ̀kúlẹ̀ Yorùbá dáadáa a máa mọ̀ pé most wa nǹkan tá à ń sìn lè wa gan pọ̀ a máa ń ṣe gúnlé wa àbí àwọn bàbá wa ká ní ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ká tó fàbọ̀ bá díẹ̀ sórí wọn ò pé ni. because mi mọ̀ táwọn wọ́n máa wà sing solo bẹ́ẹ̀ yẹn tẹ́ máa ronú pé aráàbù yẹn wọ́n fowó yín tún ìlú wọn ṣe àwọn òṣè máa bọ̀ bí kí Mẹ́kà yẹn wà níbí báyìí kán wá gbé Káàbà yẹn sílẹ̀ Yorùbá ṣe bọ́n ní kò síbi tọ́lọ́run ò sí kílé tẹ́ pé ibì kan náà lọ kọjú sí bí èpè. Èmi ò sáì lẹ́ni kankan o because èmi ò lè kọ ẹ̀yìn sí mọ́mísì mi torí pé ó ń ṣe ìṣẹ̀ṣe àbí torí pé ó fẹ́ mú mi lọ sẹ́ni ìṣẹ̀ṣe kankan ọ̀nà tó tọ́ ni kò parọ́ fèmí èmi dẹ́ ń ṣe mò ń rí yàtọ̀. Ìṣẹ̀ṣe yẹn náà ni a máa padà Mr. Ọlágò bá nìyẹn. a ti engage àfà níbi tó sọ wípé tá a sọ pé tí ọmọ rẹ̀ bá fi Islam lẹ̀ kí ni kí wọ́n ṣe fún ọdẹ ní. ọkọ lòun pa oníkọ pa ó tún padà wá yí ọlọmọ àlè ni. ọlọmọ àlè ni. onítọ́mọ̀ bá fi ẹ̀sìn Islam lẹ̀ oníkọ pa bàtà dẹnu bò wà padà ní ọmọ àlè ni. nǹkan tó ń kà nìyẹn nǹkan tí àwọn Hausa yẹn náà ń tẹ̀lé ní nǹkan fi ń ṣìwà o. wọ́n ti sọnù gan-an. a dà fún yín ṣe rí ẹ̀sìn yìí táwọn sọ yìí ẹ̀sìn tó yẹ kó máa tọ ọpọlọ èèyàn ní tó pé ẹni ò ní bọ̀ ẹ̀rọ mo máa wo àwọn fídíò kan bóyá àwọn Libya àbí kankan tó ń believe nínú Quran yẹn dáadáa tó bá pààyàn tó máa sọ pé Allahu Akbar because nǹkan tó wà nínú Quran yẹn ló ń follow. because sometimes bá ń wo fídíò bó ṣe ń pa Yorùbá báyìí máa ń sunkún gan because wọ́n believe pé kèfèrí ni wọ́n nǹkan tá láwọn dẹ̀ sọ ni pé kán mú wọn kán pa wọ́n dẹ̀ mú lò àbọ̀ àwọn Yorùbá ò fẹ́ gbọ́n rárá kí ló dé gan ẹ ká bèèrè lọ́wọ́ ara wa pé kí ló fà á jẹ́ pé tó bá fẹ́ pààyàn wọ́n máa ń pe Allahu Akbar sórí ọ̀rọ̀ nǹkan tó ti fún wọn sílẹ̀ nínú Quran yẹn ó sì wáyé pé olùkọ́ Allahu Akbar ló máa ń lò tó láti pààyàn. gbogbo wọn ti gbàgbé ẹ̀sìn. Mr. Ìṣubí àjọ wà náà yẹ kẹ́ mọ̀ kínní
Mr. Adeleke bá wọn gbé Quran 489 yẹn sí níbẹ̀ aláàlú ní kọ́ lọ pààyàn so tó bá ti pa tán òun ló rán wọn so wọ́n gbúdọ̀ pé orúkọ ẹ̀ ẹ jẹ́ ọmọ ẹ̀ máa rí bẹ̀ yẹn sìn. wọ́n pààyàn lórúkọ ẹ ní. tẹ bá ti rí kíní ibẹ̀ yẹn ẹ máa rí sí Quran 489 Big Joel gbé sí ó ní ẹni tó bá gba Islam tó bá lóun ò ṣe mọ́ ó ní kọ́ jí gbé ó ní kọ́ pa so ẹni tó wọ́n wọ́n ṣe yẹn wọ́n máa pe orúkọ ẹ̀ pé nǹkan tá a fi pa èrè o Allahu Akbar wọ́n á dẹ̀ pa ẹni yẹn. wọ́n bílí pé ó ní ládàá pàápàá. Most of them they don't go through the Quran nǹkan táwọn afáwọn sọ ló ń gbọ́. ẹ̀sìn tó fún yín ní ládàá láti pa ọmọlàkejì yín. Wọn ò lọ sínú Quran nǹkan táwọn afáwọn sọ ló ń gbọ́. tó bá kú sórí ọ̀nà Allah ọ̀run rere ló ń lọ direct ẹ mọ orú nǹkan báyẹn that is brainwashing now. ṣé mo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Germany right now. Most of them they can't read the Quran. ṣé mo tó ṣẹlẹ̀ ní Germany right now. Gbogbo major mosque ní Germany náà ń fọ́ sí go on the internet ẹ Google ẹ right now gbogbo major mosque ní Germany náà ń fọ́ náà ń wó dànù. àwọn bíbí wọn tẹ̀ tí mo ọkàn Islam tẹ̀ rò pé parẹ́ Islam máa parẹ́ lẹ̀ Yorùbá lágbọ́rọ̀ Ọlọ́run ẹ̀yin lẹ́kọ̀ọ́. títorí pé àgbà fún wọn bíbá ẹ lọ ṣe mú òfin àwọn nọ́ọ̀tì yẹn ló ń bí. yes sharia. mo ti lọ sí nọ́ọ̀tì rí mo ti lọ sí nọ́ọ̀tì rí tó jẹ́ pé mo wá borí ẹni tí mo lọ bá ó wá ń sọ fún mi pé pé kí n padà sílé o kí n lọ borí pé tí n bá lọ borí wọn lè sọ mí lóko pa o. that means nǹkan tó wà nínú Quran mo lọ nọ́ọ̀tì rí dáadáa tí mo rìn jìnnà dáadáa lọ báyọ̀ bẹ́ẹ̀ ó wá fún mi ní ara àwọn ìkìmọ̀ tó máa ń dé yẹn tó máa ń kanlẹ̀ ó wá fún mi pé kí n lò throughout tí mo fi lo gbogbo wíìkì yẹn bẹ́ẹ̀ tí 3 weeks nǹkan tí mò ń lò nìyẹn tẹ́ bá rí àwọn ọmọbìnrin wọn náà wọ́n ti sọ wọ́n darúgbó torí ẹ̀sìn wọn ò lè dáka wọ́n kàn ń tẹ̀lé àwọn nǹkan táwọn àáfàá yẹn sọ ni wọ́n dẹ̀ ti fi brainwash àwọn ọmọ wa gan bí báyìí ẹ máa ní kàn lọ lé kí wọ́n máa lọ wọ́n bí ẹran kọ́ má bínú ọmọ tèmi ò lè lọ lé kéwù kankan o bóyá kọ́ má bínú. ṣé ilé kéwù ló ti fẹ́ mọ̀ ọ̀pọ̀ Ọlọ́run ni ṣé ẹ ní sùúrù náà ẹ ká bèèrè lọ́wọ́ ara wa àwọn western world mélòó lọ́n kó lọ sílé kéwù ṣé wọ́n gbégbèsè ayé ni. ẹ kàn imagine ẹ tún lọ fowó ń sin Ọlọ́run ẹ máa san 8 million àbẹ́lò. strategy láti fi máa fi gbowó lọ́wọ́ wa nìyẹn láti máa extort wa nìyẹn. wọ́n fi ń tún lu wọn ṣe everybody ìjọ òlẹ̀ yìí rí kan jẹ́ orúkọ Yorùbá rí torí mi ìmọ̀wá táwọn èèyàn ṣe ní ronú tọkàn gọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ yẹn. àwọn olórí burúkú ara wọn gan wọn mọ̀ àwọn orúkọ tẹ́lómi gan mọ̀ tún mọ̀ ẹ̀tọ́ ọmọ nǹkan tó jẹ́ gan wọ́n máa pera wọn bẹ́ẹ̀ bí báyìí. wọn ò lè fún wọn ní owó obìnrin fẹ́ sáájú. kìíní kan kí ló ṣẹlẹ̀. wọn ò lè fún yín lóbìnrin fẹ́ ẹ̀dẹ̀ máa rọpò ọmọ ìyá yín ẹ̀yin olórí burúkú. ẹ bá wa gbé ẹ̀mí Agége yẹn náà wọlé. ṣe rí kájẹpá tẹ́ẹ̀tì náà mo fi ọlọ́ba ṣe rí àwọn ọmọ tó ń sọ wá dìfẹ́ǹd kí ní iṣẹ́ ọmọ àlè ló pọ̀ jù wọn kì í ṣe original Yorùbá. Aditi tí last wife tó fún wa. kí ni nọ́mbà. Buhari 3167. Aditi yẹn ó gba 3167. Aditi yẹn Buhari 3167. Aditi yẹn Buhari 3167. bàbá Arówólò ẹ bá a mú ti ọ̀dọ̀ ibẹ̀ ọjà tí wọ́n wọ ẹ̀kọ́. ẹ ti rí Aditi yẹn àbí. yẹ mo ti mú tẹ. ẹ ti rí Aditi yẹn àbí. yẹ mo ti mú tẹ. ẹ ti rí Aditi yẹn àbí. ọ̀dọ̀ yín yẹ kó ẹ mọ̀. tí wọ́n á kí ni. 3167. Sọ̀yí Buhari. níbi tí ó ti ṣàlàyé wípé àwọn kò nu mọ́sálásí láti ibìkan àwọn lọ bá àwọn Yẹhudi. ok mo ti rántí ibẹ̀ ọkọ so àdìsí yẹn náà asilamu ẹsẹ Islam tẹsílàmù kẹlẹbà lálàáfíà sọtá nẹbí ló ń bá wọn tó sọ wọn pé ẹ̀yin Yẹhudi o ẹsẹ Islam kẹlẹbà ní àlàáfíà wa'lamu anna al-arda lillah ẹ lọ mọ̀ wípé ilẹ̀ ti Allah ni wa rasuli àti òjíṣẹ́ rẹ̀ wa inni uridu an adliyakum fi asiyil ardi tó ibi tí ayé ti fẹ́ lé wọn
kúrò lérí ilẹ̀ ó ní àdìsí yẹn ẹ ti rí wípé Muhammad yẹ kírímínà gidi ó ní àdìsí náà ó ní arákùnrin tá à ń sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ yẹn so níbẹ̀ náà ló ti sọ fún wa wípé ẹni tó bá ní nǹkan nínú yín kó lọ ta nǹkan ọrọ̀ ajé rẹ̀ kó lọ ta kó kúrò níbẹ̀ so method ọgbọ́n kan ni wọ́n dá níbẹ̀ yẹn àdìsí yẹn náà ó wà useful gan tó yẹ kéèyàn máa lò. bẹ́ẹ̀ni ìwà kírímínà ti pọ̀ jù lára máàlù yẹn ìwà kírímínà ti pọ̀ jù. olóyè kò ti drop ni ẹgbẹ́ mi náà sùn àmọ́ ti wà mí látago 6. kódà kò kí n ṣiṣẹ́ kékeré ní ilẹ̀ ń ṣe. olówó kò ti lọ. ó dàbẹ̀ ó tó bẹ́ẹ̀ látago 6 fa. ó tiẹ̀ ti gbìyànjú aago 6 gan lèmi gan ti ń wò yín bọ̀. ó mo fi sọ fún màá yẹn gbà tó fẹ́ máa stress olówó èkó pé kó máa stress wọn cos wọ́n ti wà ń bí láti. àjọ wa ní látago 6 náà ni. nǹkan tó máa ń dùn mí jù ni pé gbogbo kéèkó yẹ kó ní rárá láàrin wa tó yẹ pé Yorùbá ni wọ́n yẹ kí àjọsọ yé yẹ kó wà láàrin wa dáadáa. owó tó fi ń mèkì ò lè jẹ́ kán gbọ́ràn àwọn àfáàyè náà fi ń ṣiṣẹ́ wọ́n fi ń gba owó ni wọ́n fi ń jẹun. èyí wá fẹ́ torí owó tẹ̀ ń gbà yọ wá fẹ́ fi pa ìran tí wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn níṣẹ́ ọmọ aláàfáà làwọn máa gbọ́n gàrí sínú nǹkan kan máa tẹ òdùlé lórí. wọn ò níṣẹ́ gàrí ló máa gbọ̀n sínú tray tó wọn máa tẹ òdùlé lórí. ọmọ aláwọ̀ rí nǹkan. wọ́n máa gbowó lọ́wọ́ Saudi torí pé fẹ́ ba ìran tí ń jẹ́ ẹ̀dẹ̀ kó wa sínú ìdè ẹrú. wọ́n kó ara wọn sínú ìdè ẹ̀yin tẹ́ ti gbọ́n wọn lè kó yín sínú ìdè. báwọn wa tó kù wá ń kọ́ àwọn ìran wa tó kù ń kọ́. wọ́n ti ń gbọ́n bọ̀ náà àwọn tó ti gbé program yìí. àwọn tó kù ń kọ́ àwọn kan tó yẹ pé wọ́n tẹ̀ lọ́pọlọ rárá ń kọ́. kò ṣe dandan kó máa lọ jó náà. èmi ti sọ fún ẹ pé ẹni Muslim tó bá jẹ́ tó bá ń kó mọ̀ pọ̀ ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára ẹ̀ má yẹ kéèyàn kan tọ́ ọ́ bẹ́ẹ̀ lọ́pọlọ pé ẹ̀sìn ju ìran ẹ lọ o jẹ́ kó máa mọ̀ pé ìran ẹ ju ẹ̀sìn lọ. ẹ jẹ́ ká gbé kínní dé 700 like léni ẹja gbé sanlé káwọ 700 léni ẹja gbé sanlé. wọ́n ti fẹ̀sìn bà Nàìjíríà jọ ti bàálù wa jẹ́ wọ́n máa lọ bí lọ sí oṣù. ẹ bá wa join community wa ẹ jọ ìyá wa máa ń stream àwọn ètò wa lórí Facebook ẹ jọ gbogbo ilé ẹ lọ bá wa like ètò wọn kẹ́kọ̀ọ́ forward ẹ̀bẹ̀ ni pé ẹ wò tán ẹ̀kọ́ forward ẹ̀bẹ̀ ni pé ẹ wò tán dẹ̀ǹdẹ̀ bá wọn like orúkọ wọn ní Ìṣẹ̀ṣe làgbà Àkànbí Ọlọ́ba náà wà lórí Facebook MS bàbá náà wà lórí Facebook ẹ jọ ẹ lọ bá wa like page wọn so that àwọn èèyàn tí wọn mọ Facebook kí gbogbo àwọn ọmọ ìyá wa náà kó máa dé tí wọn. gbogbo wa lè máa gbé ètò kalẹ̀ bí a ṣe ń gbé ètò kalẹ̀ ìdí lítúlítú wọn táwa náà bá ń ṣe a fi ń sọ́pọ̀tì iṣẹ́ yìí náà ni ẹ̀rọ ọpọlọ tí à ń tún àwọn èèyàn wa sí a fi ń sọ́pọ̀tì ẹ̀ náà ni tó bá jẹ́ pé láìkì lẹ́kọ̀ọ́ fẹ́ máa láìkì àwọn fídíòs wa tá máa ń play ìyẹn náà dáa tẹ bá lọ sórí page MS bàbá tẹrí pé ó upload ẹ kàn lọ láìkẹ ẹ fọwọ́dù tẹ bá lè dúró kẹ wo gbogbo play yẹn ẹ fọwọ́dù ẹbẹ ní pẹ́ ti wò ẹ tún contribute sí nǹkan tá à ń ṣe yẹn nìyẹn torí tí post yẹn bá ti ní much like á jẹ́ kí TikTok máa recommend post yẹn fún a lot of people wọ́n á lè tún máa mọ nǹkan tá à ń ṣe ń bí báyìí ẹ bá mi mute ẹjọ ẹ má bínú sà so a lè jẹ́ kí TikTok máa introduce ẹ̀ táwa náà bá ti ń wọlé náà ká máa tẹ like ká máa join community every time tá a bá ti ń wá àwọn post wa ẹ máa bá wa like ẹ máa bá wa forward ẹ bẹ́ẹ̀ ni pé wò tán so that a tún lè máa help gbogbo a lè máa gòkè àbí ká máa gbètò kalẹ̀ lọ báyìí the little one tá a bá ń ṣe náà à ń fi help ìrìn àjò yìí náà ni.